ya chukwa ba o no we e nkwa ra we go wa me ya tin le mu na kalikate bu be le bu na e ma ye ai me na me ya we me fa ne bu mu be we nya e ke nya do e ma ye o na ya me chukwa viva e me mo dia na ku ya ma ba baba na ya e go wa o trouble e ma ye e ya o ya me chukwa viva ni wa ka ma me èmi mo ra rí wọn ìmú náà wà ní àwẹ̀ o ìmú dà ní àgbàdo mẹ́tò wà èyí skul náà o ìmú di àtẹ́lẹ̀ wọn ẹ̀rọ púpọ̀ àwọn ìparí àrísí o ìmú gbèsè ní àṣírí tíkẹ́ẹ̀tì mi wà àyà kún egun náà láti àmàlù ńlá bí ní wọ́n yà yẹ ìwọ́n láti ẹ̀yà yìí máa yẹ yìí wà á tamọ́ mẹ́yà ikú bẹ́ẹ̀ láti ẹ̀wọ̀ ẹ̀kọ́ náà. Bàbá bíjọ́ ẹ̀nu náà mi accident nù wẹ́ náà dìgbà òye rere ni mẹ́ náà ó wà fẹ̀tì wẹ̀. àwọn àbílù wa ẹ̀ mọ̀ mọ́ mẹ́rin rẹ̀ wẹ́ wà gbà. ọwọ́ ma kàbọ̀ náà wẹ̀ gumu èèyàn wà tànà wà pọ̀. e baba wẹ̀ gumu àwẹ̀ lọ eri ní adé ò da ọ̀nà adé ọ̀nà ahin adé ọ̀nyẹ̀ ní àsìmẹ̀ nínú ya zó wẹ̀ ní ọ̀nyẹ̀ ní símẹ̀ rúdà àmìrà nù ẹni gbẹgẹ mọ̀ ma èjì náà wà ẹ̀yìn náà. wà á fi wẹ́wẹ́ náà ẹ̀ tiẹ̀ wẹ́ ìwọ̀ wà á ní ọgbẹ́ wẹ́wẹ́ ọkọ̀ bá ẹnu dẹ́rẹ́ fúlọ̀kọ̀ láàfin. ọkọ̀ bá ẹnu dẹ́rẹ́ fúlọ̀kọ̀ láàfin. Bàbá ìlú wa náà ṣe 1 2 5 7 15 room 15 room náà. Yẹ́n mu diyan mẹ́ mu diyan wọ́n mọ̀ diyan sábì pa. ẹ̀ gbọ́ ní mẹ́kwá lọ. ọ̀tá náà yẹ. wẹ́ àrí òwe ra mẹ́ àrẹ wọn. ẹ̀ ẹ̀ wẹ́ bẹ̀rẹ̀ náà ọ̀tá yẹn ti wù ọ̀hún yẹn wẹ́ wọ́n wọ́n wẹ́ òwà náà ìwú ẹ̀wọ̀ yẹn wẹ̀ yẹn wẹ̀. ìwà náà ìwúkú àwárí ego tenant choppy tenant money. agado òwà náà ìwú agado wọ̀ èyí mẹ́rin yà wọ̀ èyí wẹ̀ yẹn wọ̀ wẹ̀ tọ́tù mi wà wọ̀ wẹ̀. ẹ dẹ mi wọn. bàbá pa yẹn wẹ́ bọ̀. ẹ bóyí mẹ́bọ̀ mẹ́ máa rí mẹ́ àtàlẹ̀ mi lọ fún gbé e ghana mẹ́ ó ní mẹ́ wá rí hk iye ní àtúntà yìí hk room wagele ọmọ náà jọ bàbá rẹ wà wọ́n ní hk náà di ó bọ́nà hk ìmẹ̀ wà amẹ́fọ̀pìt mẹ́kíá ìyá àtúntà yìí wá nídò fi ẹ̀dá mọ̀ wẹ̀ wọlé. lọ́wọ́ dà ọ̀sán bá àwọn ìmọ̀lẹ́ tiẹ̀ ti gbọ́ àwọn ìmọ̀lẹ́ káwọn ìmọ̀lẹ́ wọ̀ táwọn ẹ̀wà ẹ̀ wà hẹ́hẹ́ wà bú wá ẹ̀ mẹ̀mẹ́ wẹ̀ ní ìwé yàtìwó lẹ́yìn bọ̀ wẹ̀ yàtìwó ìwé wẹ̀ tí a gẹ̀ wẹ̀ yàtìwó ẹ̀ mẹ̀ not me not man àwọn wà. ọ̀rẹ́ kíá. ẹni àwọn bọ́ọ̀lù gẹ́gẹ́ òde dọ́gbọ́n náà àfíà lè gbìyànjú náà wẹ́rẹ́ ìrẹsùn ẹ̀yẹ̀ wẹ̀ yàtìwó wẹ̀ ina ọ̀gá ìtàwọn ọmọ wa gbọ́ ọdún mọ́ wẹ̀ ìrẹ́ yàgẹ́ yàtìwó ọgbẹ́ yàrá eré búrẹ́dì ẹ̀ kárí búrẹ́dì tẹ̀ yìí ìmẹ́ẹ̀mẹ́ máa dáre wà á dẹ́ pọ̀ kí ọ̀rẹ́. bẹ́ẹ̀ni wọ́n wọ́n yàtìwó bẹ́ẹ̀ mẹ́ èyí yóò kárí búrẹ́dì mọ́ kárí búrẹ́dì yẹ bọ́ bọ́lá ìbùtọ́ loaf of bread ẹ̀yin mẹ́ wà á dẹ́ pọ̀ kí ọ̀rẹ́ bàbá. ẹnu mẹ́mi yẹ ẹ̀dá ìwé wíwá yìí yẹn gbà wọ́n mú gbàgbọ́ yìí. jẹ́ni mẹ́rin ta yìí yìí. kọ́ mi ọkú ọ̀rọ̀ yà lẹ́nu ìkàlà ẹ̀ mẹ́. hk ni ìyàwó alẹ́ ìwà rẹ̀ látọ̀ pé ó tọ̀ ìwà pìyàn ní hk room rẹ̀ wẹ́ ní ẹ̀mẹ̀gbẹ́ tó bú wẹ̀ ní àfiwẹ́ dàgbọ̀n wò lẹ̀ ìwà yà abẹ́ọ̀sẹ̀ débẹ̀ yà lùwà gbáko ni ní yàrá tẹ́ wẹ́ dà wẹ̀ ni ọba yẹn gbé àdá wọn. ikọ̀ bóòlù àwọn ọmọ mi rẹ̀. ẹ bẹ́ẹ̀dì. ọmọ ọwọ́ fún mi. bàbá mu jà àní ọjọ́ ìwẹ̀ káyà yìí mi yà tá ẹ lọ kiri ọgọ́bù ojú ọgọ́bù ìwẹ̀ yìí mi tá ẹ lọ kiri tó àmì wà. yìí ní tó tá lọ. bẹ́ẹ̀ náà bọ́n ti yà mọ̀ mẹ́tẹ́ mẹ́tẹ́ ìdọ́gbọ̀ bàbá yẹn wà pọ̀ kí á mọ̀ wẹ̀ so wẹ̀yàwó mi àrí ẹ̀ wẹ́ẹ̀dùkú ní àjẹsíkè ẹ̀ dàkúmẹ́ ana mi wọ wàhálà gbọ utakùnmẹ wàhálà gbọ utakùnmẹ mẹ bẹ wọnyẹ òde òde kò bẹ yà bẹ wọnyẹ dasi wa. o ma understand. wọ́n owó rẹ̀ mi àrẹ wẹ̀ náà ní ẹ̀mọ́ ìjà ni mẹ́mọ́ ìjà sísọ wí ayá ló ń ṣẹ̀fàlẹ̀ gánà wí àdé wẹ̀ náà mọ̀ parí wọn ní wáyé gbogbo wọn wí náà rẹ̀ wí àdé wẹ̀ náà. ọ̀nà àgbẹ̀ máa wọ ìwà tó wọ̀ ọmọ tó wà tó. ó parí kìnnìún ìnù àná àwòfò àkókò ìlú tó rẹ̀ ti gbọ́ àgbọ̀n. gbogbo àzò wa ẹgbẹ́ òkèlè wa bàbá wọ bẹ́ẹ̀ bí ọ̀nà ayé bọ̀nà. ajá bíi ayé ẹgbẹ́ òwò yà jẹ ọ̀yà rẹ̀ bẹ̀rẹ̀ yà ọ̀gá ẹ̀gbọ́n ọ̀tàpì ọ̀gá ẹ̀gbọ́n ọ̀tàpì mẹ́ wọ́n á lè fún wa gbọ́n. ní wọ́n dà ìyá ẹ̀mí mi nà sí ìyá ẹ̀mí mi nà sí ẹ̀wọ́n lè yà ẹ̀mí ìfẹ́ fẹ́ ẹ̀mí ẹ̀yẹ mi nà fọwọ́ ẹ̀ who was it?
blocking. They blocking. They blocking. No. When me wa get go done this. We ma get left we blocking. We ma blocking we. Eri o ma amosi. Ma blocking mo mo ran go there. We be ze dia wa ni ku wa be ze dia be omo na be tu wa. Wa be ze dia wa wa ge gu wa gwan. Enu wa. O ti kin na wo. Me no tie we, no tie o ma nwa so ma. Ah? O be ze dia be ge me bo ma gun ni. Ibi ni gu egun na. Ah? O ma wa gbon wa ka. Kojo, mo se anyway. Oh wa je. Wewe agmona ni imagine we ti mi okun mu moto. O ize pe okun oro ego kun ni wa. Ale le ke na mi odo. Egbe wa ge ti ya gu egun ani sewe ai. Emewe o wa gun ni. Iwa like you. I just like you. What's You like you egbe. Ima e de emi no ro won na ni do ase ti. Ugwa mi re de na. Ugwa like you. We do like him even no worry on that to Iwa only worry where they are me. No one be cooking for me and born the children for me and mommy where I am praising every night, every day. Oh my issue. Yes, it could you. That is that one me way. That one can't take point to you when you want to go your way. Yes, on any no chair. 8 million. I have one love or a second name. I have one love. Mammy may walk with one hour with your bed now. Emi ni making a way out no way. My way I don't know. I tell you, when they made it, taking a way away. You see, now, what's it? La ola re. Ah, mia, sabe, e no ba we ma wa we na ya ya ti ri we la ye no ba we na we ko we si ye ko we si That's what I say. Yes, Oh. Yeah. We are Mary Manate, yeah, me or Sine, where would to me one without one opportunity. Why the young way? Women, the very way I deal, what Tony I do by now. Yeah, who my kind. Oh, drive a year. Oh, let's say I'm almost a river.
Mrs. Demi was anyway, maybe the Yaka Motene where I will give home when not 10 years. Maybe when me was good about the way. I don't know what. What I do, if you not say no, I'm here where I saw money. Now I'm here again. The mamma for one and buy walk. So, hopefully, every no, so we like your, to just keep myself busy with ya living. But nowadays, now salary work and you Monday to Saturday, only Sunday no back a chance. But that Sunday now, I want to wear the Sunday by my back. My wife, my you, my home, and my wife, me. Esta, we're very not here. Esta, my wife, so we say we not me. And we need not your bum now. So we say, my wife is Arizona. We do real thing. Akwate to be we mu na ni na mati ama. Come. Patao. Pia fada mi kire. We nu ka we de na. Asi bi si we gbe. Okay, tomorrow I to video over on. I'll take a kid to walk the make is where I go with mama. I'll take a kid in the day kind of but what it is I did now. Work and no problem. When I work over with that very happy and carry over again now. So okay, tell what let's do. They allow what they go out there. Let's say that's they have to be well. Let's say Irema. Go. Well, we make yourself almost so you know. It's a girl. Hola, ¿Cómo está? Esse não vai dar nada. Vamos lá. Olha essa. bom. Mano, não. Nem plasta fish. Bota o bebê. Olha. Vamos ver aí, vamos. Ah, ó, já se vê não. Eu pia. Não, se vê não. Eu tô na missão. Ah, ó, mulher, eu vou fazer ele para. Ué. OK, vamos lá. Vamos lá. E não tô lá, não. Todo lá. Eu vou aqui betir na latinha. Botando o meu sonho, não de maneira aqui. E mais que como tu tem bebê, e eu fui beber, fome, vou guardar. Eu vou até mulher. Não dá pra eu. E para Deus, você quer a coisa sabe? Passa. Uau. O meu mano. O meu black. Aba a última atijama é de chifão.
ìyá àṣàkọ mi kí á lè wá ìyá ẹ wá bèrè pa ẹ wò àmọ́ bí a máa wò. Daddy boa. Ai ai, wari, ana he. Ya we me be obo. Ba ke o, wari. Ma le iko ede, o se me no ko na. Ma le wo. Ya me mo wa. Ma. We ma bo. Mi ma we de o. ẹ fẹ́ sọ Ko. Mi ma we de se me we ye we be ajo je ma wa we. Wa ira me, eri me na tete ka. Go. Ki be ko awon ta ta. Daddy na mi o ipo. I don't know. Ibi me we je wo wa ma. Me mo wa ma. Wo ga wa ato. Why mo ga ma? Wo ga wa na. De tu bi we yo ha ma de to ya e we yo nya wa ira mo ga wa. De mo ira. Mo bi mo ga wa. ọgbẹ́ na bí wẹ̀. It's my father, eri me na hinanya. Daddy me na kwe mi nugbe kinu gbe me do na. Ki mi ma we de o. Ejo igwa le di okwo ka oni gba le di ere. Mo pa be a disgrace me. Ana. We na me na. Mo ajo wa. Yes. De wo wa ko na o yo ame e ma. Kana ma place. Ma. Awo. We ma bo wa. Ebo wa. You know my father. At all. Wo wa me ware ma. Mo ipo bo me re me. Iti e we. Mo ko mo ko re a. Hello. Girlfriend me no. Gefred we. Yes. Gefred we. Yes o. Wa mo re. Wo wa. O wa lo ko. Oh me. Ele wo wa wa. Yimo wa ma. Awo. Yime ma. We ma bo wa. Me de bo. You know my father. Awo. erugbe na hiya. We know a disgrace me. Abo mo ya. Ipa bo ya. Ejo. Ọgọ́ ni ìfà na ìwà respect no one no mari ọgọ́ ní pé ìwà àjọjá ni. Ẹ ṣe gbọ́ mẹ́rin yọ wọ́n ṣọ̀nà rẹ̀ náà. Ko yo ya me. Wa ni ba we yo do wa. Me wa to. Ah o be na fun mi. Ani e yo wo ani wo le pa ko ke. O ke wa to le bi o ru yele cost me. Ah o. Mo ga wa mo na we mo yo mo. Ba mo tele pe ni. Be oya. Bi mi wa mo bo si gbe do wa na. Ina we mo ga wa mo ade ute wa me bi e ro. Ah ni no nya. Okay, me mo wa ma. O ni rie ma we ma bo wa. We. Ọpẹ́ na bí wẹ̀ àbí ẹ̀. Yo bi ere o wa me de to le ya won yo. Ọ̀pọ̀ wà lọ wà yán. Me we da. Ni me da nya we wa ti le wa ya we yo do wa. Ẹ la Ya yàwó bo. Wa ke. ayàwó ẹ̀ bẹ́ẹ̀ 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 ti wẹ̀. Ede mi agba po, ya agba po ko wa me we o do so. Ìwà àti ẹ̀pọ̀ náà mọ̀ ló máa. Ebe na kwe mi na. Ede ya agba po wa ni ko wa. Ma Ere o wa we ya pa. Ere na o le ya won yo. Gbẹ̀dọ̀ wẹ̀ má wù mí. Iponoga. Ebi ya me je ba na. Emu di we ma de bright for so. What I know yes. No, what was that video? Emi ayi lo gbogbo wa. Ori la me wa no, ira ni. Ile me to ile mo wi for my life apart from my father. Why? Oh, Eri mo wa popo me ni me kini lo mo na be popo mo eni na ki o mo nwa. wait a minute. Oh, why can't we rap for it? No. We yeah. Wera me ni no je ni, wera me ni. Egbe ma ba ho no. I anwa me o, era me. I ma nwa o, era me. Ya gbera obo na, era me. Iye wa popo me, ya se gbe o se me ya ri e la wa. Era me gun me mi a o, egun mi we. You understand? I just tired for that my father. Lugbe mi na we no ri a oyin we gbere o da we e ro mo be da na o na agwa le lu ko mo e ro kan ya ta e ro da we gbo ga ta le ni are wa mo be so ata le da wa mo be o ye o ni e ka mo zo ko we lugbe mi na do no we baba bi a wu o do ta mo we ba no ge Oni owe ni ni ya. Eri meti me, o ti na be, o ti me le je yo. O ti mo na we imado te ni ma o ma ye for life. Okay, fine. In a way, you no more than now you no ma
And I tell my father now where when he begin a Ghana Yoniari. Lunda, you want time in my way when he my travel out. Yeah, we need a fair anymore. You can. America made me now where a Ghana Yoniari. HK room. They know me to tie. You only are president. I don't know where was something now. Where was the boy guy? Leave your hand, you said it. Tell me what. Or we ain't when he made scale, near when he get Ghana, or we are the Ghana, or we are the bread the movie. You don't get easy as you go. That's what my father said. It is out of you. I do think it. The Tega gentleman. Area. Who were yesterday? Anytime, my time. I'll never run here, them. You very much about Daniel where the gentleman, and I want you. Among you, no matter whether I will know. What I would say, I'll never run mouth. Okay, do we run walk? See, don't to do. Don't insult my father. I know they like him. No, damn it now. Univeru Wema. Oh, Eru Wema. Okay, Muyori, you're going to go with us. No, I then now when I tell everywhere, make a table that we are cutting everywhere. Every member with me, everywhere with me. Having it out, I am a when I cannot know where we move. Yes, I saw for next one go to the camp. Mamma said, I'm going to give a cocoa one another. How far? Forget about the baby as I just I'm down where you move. My present. Igbo. Ah. I will wait on the Mama with me, mother stand the weather. Giving a no one. Oh, may you will go. When you promise you, you will. I'm only way for that. No, I don't need a man. Maybe you know, when we can only make the idea. We love you, we know. He's sitting with it in all what you will. You know, you are. You know, say, the name of we say, is that you are for the moon. He also, or that, you give me money. Yeah, at least we're going to now. Walk away from you when I say now. Everybody now. Even we swing in me, we saw around never soon. Some way, the way you are so away. Who are going to kill who you are, you will see. So, we meet you with the phone. You will but not who we are coming well, every day. Or you may. We are not open there and a lot, and making it by a wandering. By weekend, the actual average so that from next week, or only maybe look what we do because I so I will make our time for you. Really? Why don't you? No, can you go now? We get my firma. What are you doing? What is the name of what it is? They were controlling the problem. Il y a tout qui est vécu qui nous dit là, et au bas là. Et nous aide madame Mathieu de vous voir. Il est sous le web pour please. Et qu'il est ego ni gada pour maïba. Et contribution numéro 0 now. Contribution numéro 0 na mina li wa libe. Ego ni contribution numéro 0. Mao ni mu kao. Mao ni mu wa kese nefa. You are a was for me,
Kiki. I think it's about 800,000. Oh, no. So if with anything that has to do with your marriage, Baby, I love you. Wait a minute. so almost here. Even your boss will go back. I trust you. Next thing, if what you want to do, I'll be nice. Thank you. You need to move your head there. Ini Marcel. Marcel boleh biar. Marcel. Ini ke Marcel? Ini boleh biar ni ni. Boleh kau. Ibu boleh gozar ni. Boleh kau. Ela utrewe ge ela wode ni. E mari. Ele é uma área. E tinha que ver o que era o dele dia no que se dia o dele a melhor. O ano era bom, é muito bom. Baba que me ia no area. O ai é o boa no boa area. I said let me blame myself. So we do it. That's why. Oh, we get it. You we go what I ìgbẹ̀rù wà fún ìrìnà ẹ̀mà ni à ẹ̀mà ọdún parí bò wáyà gbẹ̀rẹ̀ lóko ní àwọn ìlú tó gbé wọn náà bí ní ẹgbẹ̀rẹ̀ ní ẹgbẹ̀rẹ̀ náà ìyá ní gbogbo rẹ̀ yàn ní àti àárẹ̀ wò báyìí wọ́n wọ́n yàn ní àti àárẹ̀ ògùn mẹ́ ẹ̀ wọ́n lè gbẹ̀ wọ́n tó lè gbẹ̀ àwọn ògùn mẹ́ how to treat myself tó lè ṣe yìí. aláwọ̀ náà bẹ tọ́ ní rẹ sọ aláwọ̀ náà bẹ ta eke na fi máa nà fi mẹ́wẹ̀ tí mo pa bí ènìyàn nù ẹ̀mí ẹ̀rọ gbẹ̀rẹ̀ wá gé èdè màá ti rẹ̀ gbẹ́ gbogbo bẹ́ẹ̀ ni ẹgbẹ́ ni mẹ́ bíẹ́ ní ẹ máa fi hàn ẹ́ gbogbo bẹ́ẹ̀ ni kà bíẹ́ nígbẹ́ agbá ọkọ̀tọ̀ bẹ̀yìn rẹ sọ ẹ̀ á mi dùn ẹ́. ojú ẹ̀rọ ojú ẹ̀rọ jagun máa wọlé àbí. ìwádùn máa wọlé ìyá wẹ́wà òun ní gbọ̀nà ìyá kẹ́ ẹ̀kú ẹ̀kẹ́rì ẹ̀yà ẹ̀kú lùkùtùtọ̀ náà gbọ́n máa ẹ̀kú wa ọ̀rẹ́ ẹ̀kú wa ọmọ wẹ̀ wà kú wa àwọn akọ́kùtọ̀ fẹ̀ yìí ọmọ wẹ̀ ẹ̀wọ̀ wá fi kú wa alẹ́ mi wẹ̀ wọ́n mi náà fi yẹn wà á kó ma wà bọ̀ ọmọ wọ̀ rẹsọ ẹgẹ ya finu gẹgbẹ o ẹgẹ ya finu gẹgbẹ mẹ o ẹgbẹ wa wo mẹ ibi kí mẹkì ẹ di ẹ ibi ni wọn lò tó wọ ilé yẹgbẹrẹ lò wẹ ògẹ fana mẹ lọ fọfọ mọ náà aláwọ wà bá ní ẹ wà lẹnu tó láwọ ìmọ̀ ìfà ló wọn mọ ẹjọ mi. lẹ́yìn ìpò ni ìyàbẹ ọmọ má ti gbé ẹ̀kọ́ lẹ́yìn kọfọ ìyàbẹ ọ̀rẹ́ àmọ́ ẹ tọ́jú ọ̀rẹ́ dà. láyé mọ̀ sí ìrànṣẹ́ náà lọ́wọ́ bẹ́ẹ̀ bí ẹ ma ni mẹ́ bí ẹ ma. fún ọmọ mẹ́wọ̀ yára ìdẹ́bí àkókò ìwẹ̀ ẹ̀ ọ̀sùn ní ìpàdé bẹ́ẹ̀ kò kẹ́ mọ́ àbùkọ̀ mọ́ ẹ. Gbogbo àgbọ̀ àgbọ̀ tó bá bí ọ̀rẹ́ olùkọ́ rẹ̀ ìdẹ́bí rẹ̀ mi là wà ní àgbéyọ èjì ọ̀rẹ́ mẹ́rin pè rẹ̀ ní ká ló mẹ́.